bàbá fìkà fìkà sínú bàbá bàbá fìkà fìkà sínú bàbá. ẹ pẹ̀lẹ́ o ẹ kú aláàjúmọ̀ tòní akínyìn o bàbá fìkà sínú yín ní oníròyìn àgbáyé lẹ́yìn tọ̀sẹ̀ yìí ọjọ́ Jímọ̀ ní ó tún lọ́jọ́ Monday lágbára Ọlọ́run ẹ pẹ̀lẹ́ mọ́ ẹ pẹ̀lẹ́ tẹ́ ẹ pẹ̀lẹ́ gbogbo ẹ̀yin èèyàn o yes kí ni bẹ́ẹ̀ ní ròyìn lónìí ó lágbára díẹ̀ o àjọ kan tí máa ṣèwádìí lórí kí ni tọ́pààyàn tó bá lórílẹ̀‐èdè Amẹ́ríkà NIMS ó lẹ́wọ̀n ṣetán láti tún wádìí tọ́pa Mohbad ìlérí olúwa lọ́ba olórin tàkasúfèé wọ́n ṣetán láti tún ṣe ẹgbẹ́ ọkùnrin rẹ̀ bàbá wọ bẹ̀. ìròyìn míì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń lọ láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ ni o. wọ́n béèrè wípé ẹ gbọ́ ṣé ẹ lè san 105,000 ilé ìfowópamọ́ Heritage àyà àwọn èèyàn ń já àwọn oníbàárà ilé ìfowópamọ́ Heritage wọ́n wá ní ẹ fọkàn balẹ̀ NDIC ló sọ fún wọn bẹ́ẹ̀ o báńkì ò ṣiṣẹ́ mọ́ wọ́n ti káàdì bọ́nú ẹ̀rọ òpówó wọ́n dẹ́nu ọ̀nà àwọn ọlọ́pàá ló wà bí àtàwọn elétò ààbò àmọ́ wọ́n ní wọ́n fọkàn balẹ̀ wọ́n sọ̀rọ̀ yẹn bóyá lọkàn ó ṣe balẹ̀ lórí owó tí ń bẹ báńkì tó sì lọ́wọ́ ẹni ẹgbọ́n bàbá wọnú ìwé ìròyìn. Ẹgbẹ́ni Ẹlàjà lára àwọn aṣòfin ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Zamfara wọ́n láwọn elétò ààbò mú kan ń bẹ̀ tó jẹ́ agbésùnmọ̀mí tẹ́rọ́rìsì wọ́n dáre àbága ewúrẹ́ lọ́dọ̀ ọmọ èèyàn o ẹ gbọ́ nítàn wọ́n dìbò yàn ó tún ṣe tẹ́rọ́rìsì ṣé nǹkan ṣe ọ́ ni ẹ gbọ́rọ̀ ìyẹn bó ti lọ ó yẹ lọ tẹ̀ lẹ́kìrẹ̀ ẹ sọ̀sìkíráìbù à ń tẹ́kọ̀ ẹ sọ̀sìkíráìbù ó yá tẹ̀kọ̀ sọ̀sìkíráìbù ó ṣe kò dúpẹ́ ká lè máa gbọ́ gbogbo tí máa ń lọ ẹ máa rí lóòrèkóòrè ẹ̀jẹ̀ àdúkẹ́ ẹ̀jẹ̀ gbọ́rọ̀ ìyẹn lẹ́kùnrẹ́rẹ́ ẹ kú kalẹ̀. bàbá fìkà fìkà sínú bàbá bàbá fìkà fìkà sínú bàbá. ilé-iṣẹ́ ètò ìlera tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní NIMS tí máa ń mọ kí ni tí ń ṣẹlẹ̀ kí ló pa lágbájá tí wọ́n sọ̀rọ̀ kí ni wọ́n tí wọ́n fẹ̀ lójú lórí pọ́npọ́ yẹ̀kẹ̀tẹ̀ wọ́n ti sọ̀rọ̀ o wọ́n láwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó táwọn rí lásìkò yìí ó tó fún àwọn láti ṣèwádìí ikú ọlọ́pàá ìlérí olúwa lọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad olórin tàkasúfèé bẹ́ẹ̀ bá gbàgbé Mohbad ló kú ní ẹni ọdún 27 tí wọ́n wá wò pípẹ́ kí ló pa ọmọ yìí kí ló pa Mohbad ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2023 ni wọ́n sì wó òkú rẹ̀ jáde wípé ó lè jágbà kọ́ mẹ́sẹ̀ lójú fìrì ẹja mọ̀kínní tọ́pa Benjamin Hundeyin ẹni tí ń ṣàlùkòrò fún iléeṣẹ́ ọlọ́pàá nípìnlẹ̀ Èkó ó fìdí rẹ̀ múlẹ̀ ńgbà náà wò pé àwọn ti wú òkú Mohbad o wọ́n ní ni wọ́n gbé kínní àwọn tí wọ́n máa ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi ìṣó ṣùgbọ́n iléeṣẹ́ tí ń bẹ l'Amẹ́ríkà nígbà náà MNS kò fìdí rẹ̀ múlẹ̀ àmọ́ lásìkò tá a wà yìí nínú ìròyìn tó jáde tí wọ́n gbé jáde ní ọjọ́ 6 oṣù kẹfà ọdún tá a wà yìí wọ́n ní wọ́n ti rí àwọn tí wọ́n lò àwọn sámúlù tí wọ́n lò láti ṣèwádìí pọ́npọ́ yẹ̀kẹ̀tẹ̀ kí ni tó fà kí ló pa Mohbad ìbéèrè bí a ṣe ń béèrè yẹn lèmi náà ń béèrè lọ́wọ́ LMS kí ló pa Mohbad wọ́n gbé jáde láìpẹ́ ẹ̀ sì mọ̀ sáré NMS yẹn tí máa ń ṣe àyẹ̀wò kí ni tó pààyàn 50 ọdún ni wọ́n ti wà lẹ́lẹ̀ Amẹ́ríkà wọ́n ní wọ́n gbóṣùbà káre fún wọn kí ló pa Mohbad ẹ mọ̀ tó bá ti gbé jáde kọ́lọ̀ nǹkan ṣàánú fún wa ọmọ wo ní kú ọmọ wo ní rún o lórí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ẹgbẹ́ òṣìṣẹ́
ṣé gbàgbé owó wọ́n ní ròyìn kan lọ owó tí wọ́n máa san ní ìṣẹ́gbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún àti 5,000 ní 105,000 ní Báyọ̀ Nànúgà bá jáde wípé mo lẹ ti rí ìròyìn Pastor Fosto tá ń sọ fún yín bẹ́ẹ̀ ó tọ́ka àwọn kan gbọ́ náà ní olùdámọ̀ràn fáàrẹ wa lórí ọ̀rọ̀ bàálù sọ̀rọ̀ ó náà ní Báyọ̀ náà ń tiẹ̀ o ó ní kò rí bẹ́ẹ̀ o ìjọba ò tí ì rí 105,000 lówó òṣìṣẹ́ tó kéré jù eléyìí tí wọ́n máa san ní orílẹ̀-èdè Nàìjíríà o ó ní kọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà kán fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ ó ní wọ́n má jàyà lóló lórí wípé èlò làwọn àmọ́ gbà èlò ni wọ́n tọ̀ sí wa ó ní wọ́n sì mẹ̀dọ̀ ó ní lẹ́pẹ̀ lájùnà iye tí wọ́n máa san wọ́n gbọ́ o tí ààrẹ orílẹ̀-èdè Bọ́lá Ahmed Tinubu tó ní kí Wálé Ẹdùn mínísítà fètò ìṣúná kó ṣe ní pé lọ́wọ́ èlò owó tó wọlé èlò lálẹ́ náà tí ò ní di gbèsè tó jẹ́ wípé bàbá ṣoṣù kan lẹ́nìí lọ́dọọdún kẹtàkẹ́ tó rọ́ṣù mi ebi òkú o ń gbé ẹ̀fọ́ gbòṣù kan tó lọ́dún kẹta kó tó rí mi gbà wọ́n ní gbogbo yìí ní àwọn ìjọpọ̀ ṣùgbọ́n wọn ìdáyé kan o 105,000 lọ́dọọdọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ o ajániláyà bẹ́ẹ̀ ìlówó lọ́wọ́ o àìlówó lọ́wọ́ bàbá àjáyà ọlọ́njọ́ o tó fòṣì kọ̀rọ̀ wa o tànú wájà máa rówó ná ká máa rówó lò ó Bello Asani ti sọ̀rọ̀ ọ̀gá àgbà tó sọ̀rọ̀ ló kọ àjọ adójútòfò fáwọn tí wọ́n bá fowó sílé ìfowópamọ́ báńkì NDIC Bello Asani ní ẹ̀yìn èèyàn tẹ́ jẹ́ olùkówó sí olùdókòwò kọ́wò olùbárà nílé ìfowópamọ́ Heritage tí wọ́n kéde wípé wọ́n ti gba ìwé àṣẹ rẹ̀ lọ́jọ́ ajé ọjọ́ Monday tí ṣòkòtò sòdí àwọn èèyàn ẹlòmíì dákú lọ báyìí pé kí lẹ wí wọ́n lé owó yìí kò Heritage kò sí báńkì yẹn ò ṣiṣẹ́ mọ́ wọ́n ní àwọn dára o owó tó wọ ìṣègbéyàwó ọmọ máa ń bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀sùn síwájú Bello Asani ti wá fún wọn lọ́kàn balẹ̀ o ó lẹ́ǹdí àìsí ṣetán láti lè jẹ́ kí wọ́n rówó wọn ní gbogbo ètò ti tò ẹ fọkàn balẹ̀ ẹ rówó yín gbà nígbà wọn ń ṣàgbéléwọ̀n rẹ̀ pé èló gan lowó tí wọ́n ní 650 billion lówó táwọn oníbàárà fi bẹ̀ owó tí àwọn gan yáyàn níta tó sì jẹ́ wípé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin bílíọ̀nù náírà 700 billion olówó tí wọ́n jáwọ́ èèyàn síta NDIC sọ̀rọ̀ ló kọ Bello Asani ó ní ẹ fọkàn balẹ̀ ẹ rówó yín ẹ fọkàn balẹ̀ tó bá jẹ́ pé tíyàwó ẹ̀yà sọ́sù ẹ̀sùn wájú rẹ o ká ní tọ́mọ ní ẹ lè sún ọjọ́ ìṣúná kẹrọ ẹran rẹ̀ pàjọ ńgbọ̀ bá yá o owó lẹ̀ lè sún síwájú ọlọ́mọdé ṣàìsàn tẹ́ ẹ̀ bá ti ṣàìsàn kò sí wàhálà tẹ́ gẹ́tì rẹ̀ ẹ fọkàn balẹ̀ lẹ́yìn àìsàn sọ fún gbogbo àwa tá a lówó ní Heritage o mo dé Zamfara níbi wọ́n ti ń sọ̀rọ̀ nípa àwọn agbésùnmọ̀mí nígbà tí a máa sọ̀rọ̀ ọ̀gá àgbà kọmíṣánná nípìnlẹ̀ Zamfara Mohammed Dalida ó lóun ti mú àwọn kan tó wọ́n bàjá Dalidanu ní ìjẹ́jẹ́ mọ̀ wò pé àwọn tí wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ làpátọ́ lè dà sáàmù kíọ̀kíọ̀ tí wọ́n lówó wọ́n bẹ nínú ìgbésùnmọ̀mí àwọn èèyàn káwọ́ lérí pé ó lè mọ̀ gbọ́ ìkan lára àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Zamfara wọ́n ní yéèpà àwọn kú ó lè mẹ́tì kù lẹ́ẹ̀gbọ́ sórí rẹ̀ ó lọ́gbẹ́sùnmọ̀mí ni Dalijan wá sọ̀rọ̀ ó ní gbogbo ètò tí ń lọ o láti lè wágbó dẹ́kun fún ìwà àgbésùnmọ̀mí ní ìpínlẹ̀ Zamfara àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀
kọmíṣánná ọlọ́pàá Muhammed Ali Gana ní sọ́yẹ bẹ́ẹ̀ sọ́dà bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ bá ga ọmọ ẹran nídìí èèyàn wọ́n dìbò yàn òun ṣàgbésùnmọ̀mí tó wà òkè láṣìláṣì ó wà òkè ètò wọn sọ̀rọ̀ wọn ìdákọ̀ rẹ̀ o Muhammed Ali Gana ní àwọn dákọ̀ rẹ̀ gbogbo ayé ọmọ àtàwọn tí wọ́n lówó tí wọ́n ń ṣe alátìlẹyìn fún wọn ẹ ṣe. ìròyìn tó tún jọ ìròyìn àwọn agbésùnmọ̀mí yẹn ló jáde láti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà níbi tí sẹ́nitọ́ Sani Sango Daura tó wá láti Katsina títí sọ fún ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn akẹgbẹ́ rẹ̀ yòókù wípé ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ lápá àríwá ìwọ̀ oòrùn àtàpá àríwá àárín gbùngbùn ọlọ́kọjá bẹ́ẹ̀ o ó láwọn agbésùnmọ̀mí àwọn tí wọ́n ta fàṣínú òkòkò tí wọ́n bẹ nínú òkòkò ta fàṣínú mọ́lẹ̀ ó ní wọ́n ń pọ̀ sí i ní gbogbo wọn bá panu pọ̀ sọ̀rọ̀ nígbà sẹ́nitọ́ Sani Sango Daura sọ̀rọ̀ tán wọ́n pe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu wọ́n ní bàbá ẹ dákun o ìlànà tẹ́ ń lò yìí láti lè ṣẹ́gun àwọn ètò ààbò tí ò dúró ẹ yí padà máa pọ̀ ní kódà gbèlèntàṣọ́ọ̀nù ẹnu o wọ́n ní ẹ yí padà ẹ jẹ́ kí ètò ààbò dúró ní pàtàkì jùlọ lápá ìwọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti ń ṣàwúsá ẹ jọ̀wọ́ wọ́n sọ̀rọ̀ wọ́n dẹ́kun àwọn ìpínlẹ̀ eléyìí tí kìnìún ẹ̀ ti ń bá fúnra gan o Katsina Sokoto Zamfara Kano Kebbi tó fi dórí ìpínlẹ̀ Jigawa àwọn ni wọ́n ní àwọn agbésùnmọ̀mí pọ̀ ń bẹ́ẹ̀ wọ́n ra ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu pé bat dọ̀wọ́ o báwa wá nǹkan ṣe sí o a ní ṣòfò ẹ̀mí o a ní ṣòfò dúkìá o àbúrò ò ní ṣe wá o ìtọ́sẹ̀lẹ̀ ní ọ̀sẹ̀ ilẹ̀ gbọ́n yẹn o ń wọ̀ bá dọjọ́ Monday ogun ìtọ́sẹ̀lẹ̀ a ní gétí yóò di sí àbàfẹ́ Katsina yín ni oníròyìn àgbáyé ẹ lò délé wíkẹ̀ndì yàgò ẹ mú wa lọ́wọ́ èmi gan ráyè.